A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìbúra fún adájọ́ Kudirat Kékeré-Ẹkùn gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà ilẹ̀ Nàìjíríà lẹ́yìn ìfẹ̀yìntì adájọ́ àgbà Olúkáyọ̀dé Aríwóọlá. Kékeré-Ẹkùn ni yóò di adájọ́ àgbà ìkẹtàlélógún bí ilé-ìgbìmọ̀ bá fi ìyànsípò rẹ̀ múlẹ̀. Lónìí ni adelé adájọ́ àgbà tuntun ṣe ìbúra ní ilé-ìgbìmọ̀ ilé agbára ìlú Àbújá. Kékeré-Ẹkùn gba ipò lọ́wọ́ adájọ́ fẹ̀yìntì Aríwóọlá tí yóò gba ipò adájọ́ àgbà ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2022 tí ó sì fẹ̀yìntì lẹ́yìn tí ó pé 70 ọdún ìfẹ̀yìntì. Lánàá ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrò Ngelale ṣe ìkéde wípé Tinubu yóò ṣe ìbúra fún Kékeré-Ẹkùn lónìí bí ó ti dúpẹ́ lọ́wọ́ adájọ́ Aríwóọlá fún àṣeyọrí rẹ̀ lórí iṣẹ́ ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé-ìwòsàn ìlú Àbújá National Hospital ti ń gbáradì láti ṣe àgbékalẹ̀ apá kan ilé-ìwòsàn tí yóò máa ṣe àmójútó ààrẹ pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba àti àwọn èèyàn pàtàkì láwùjọ àti ní ilẹ̀ òkèèrè. Adarí ilé-ìwòsàn CMD Akàwégboyè Mahmood Raji ni ó ṣe àfihàn yìí lánàá ní ìlú Àbújá nígbà tí ó darí aṣojú lọ ilé-iṣẹ́ Media Group tí wọ́n ní ilé-iṣẹ́ ìròyìn Daily Trust, Trust TV àti Trust Radio. Ó ní ilé kan wà ní apá ilé-ìwòsàn tí wọ́n ti yà sọ́tọ̀ bí ilé ìtura 5 star láti ṣàmójútó oríṣiríṣi àwọn ẹ̀yà pàtàkì VIPs. Akàwégboyè Raji ní ibi àyẹ̀wò toxicology lab yìí ó wà láti fi ṣe àyẹ̀wò fún májèlé oúnjẹ bí irúfẹ́ bẹ́ẹ̀ bá wáyé fún àwọn àlejò. Bákan náà ni ìpèsè àyè wà fún iṣẹ́ abẹ, ìpààrọ̀ kíndìnrín, ìtọ́jú ọkàn, ìwòsàn egungun àti ìmọ̀ sáyẹ́ǹsì fún ìtọ́jú àti ìdánilẹ́kọ̀ọ́. Wọ́n ní ó ṣeé ṣe kí àwọn gba alábàáṣiṣẹ́ láti lè ṣe àṣeyọrí. CMD fi kún wípé ilé-ìwòsàn yìí yóò ṣe ayẹyẹ ìdásílẹ̀ ọdún 25 láàrin ọjọ́ 2 sí ọjọ́ 8 oṣù kẹsàn-án bí wọ́n ti sọ wípé àwọn ti ṣe àkọọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nípa ti iṣẹ́, ohun èlò, ohun amáyédẹrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ètò tí wọ́n ti là kalẹ̀ láti fi sààmì ayẹyẹ láti rí ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ àti gala night. Wọ́n ní ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni kò mọ irúfẹ́ ilé-ìwòsàn tí ó wà lórílẹ̀-èdè. Ìdí nìyí tí wọ́n fi ń rin ìrìn-àjò lọ ilẹ̀ òkèèrè fún ìtọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Alága àti adarí iléeṣẹ́ DAR Communication PLC Raymond Dopesi Jr. ti sọ wípé fífẹ̀yìntì tí òun fi àwọn òṣìṣẹ́ alámòójútó iléeṣẹ́ fẹ̀yìntì láìpẹ́ yìí yẹ kí ó ti wáyé tipẹ́. Dopesi sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn bí ó ti ń fèsì sí ìdáhùn lórí àyípadà tí ó wáyé. Nínú àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ sí Nigerian Exchange Limited ní DAR Communication ti kéde ìfẹ̀yìntì òṣìṣẹ́ 10 nínú àwọn alámòójútó ilé-iṣẹ́. Lára wọn láti rí Tony Akiotu, Dókítà Olúwatósìn Dopesi, Dókítà Ambrose Somide, Anthony Uya, Pauline Ugodaga, Ìyáàfin Mary Lawrence Dopesi, Faith Ikems, Mesa Imone Makamárèrè, John Iware àti Johnson Onime. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí akọ̀wé iléeṣẹ́ Méjì Jonah bu ọwọ́ lù, ìfẹ̀yìntì ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní ìparí oṣù kẹwàá ọdún 2024. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí, Dopesi Jr. ní àwọn ní òfin tí ó de àwọn nínú òfin Securities and Exchange Commission. Ó ní ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ wọ̀nyí ni wọ́n jọ bẹ̀rẹ̀ ilé-iṣẹ́, ọ̀pọ̀ ni ó ti lo ọdún 27 nígbà tí àwọn mìíràn ti lo ọdún 22. Bẹ́ẹ̀, òfin kò fi ààyè gbà ju sáà 2 lọ tí kò ju ọdún 5. Fún ìdí èyí, ó yẹ kí àwọn ti fẹ̀yìntì tipẹ́tipẹ́. Ìgbésẹ̀ tí ó yẹ kí ó ti wáyé láti ọdún 5 sí 6 sẹ́yìn. Ó tọ́ka sí ìgbà tí olùdásílẹ̀ ilé-iṣẹ́ ṣì wà láàyè tí ó ṣe wípé
fàákájà lórí òṣèlú ló ń bá kiri, èyí kò fún un ní ààyè láti mú àyípadà wáyé. Ó fi kún un wípé àyípadà tí àwọn ṣe yìí yóò fún àwọn tí ó wà lẹ́nu iṣẹ́ àti àwọn mìíràn láti ìta ní àǹfààní, bí ìgbìmọ̀ iléeṣẹ́ ṣe fi ìmoore hàn sí àwọn tí wọn yóò fẹ̀yìntì láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aṣòfin tó ń ṣaṣojú Delta Central Senatorial District ní ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀, Sínátọ̀ Edeh Dafinonu ti ké sí ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀ kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìmúnibọ̀sípò padà àwọn ará agbègbè Okuama ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ìgbèlì padà sí ìlú abínibí wọn. Èyí ń wáyé bí ó ti sọ wípé àwọn aráàlú tí àwọn ológun fi ọwọ́ ṣìkún òfin mú lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn ológun ní kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bákan náà ni ó rọ àjọ ilẹ̀ òkèèrè kí wọ́n nawọ́ ìrànlọ́wọ́ sí àwọn ará ìlú Okuama, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ipò tí àwọn ará ìlú Okuama wà báyìí nílò àgbájọwọ́ láti mú ìgbésí ayé wọn padà sípò. Aṣòfin pe ìpè yìí bí ó ti ń ṣe àgbékalẹ̀ oúnjẹ tí ó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà fún àwọn ará ìlú Okuama níbi ìpàgọ́ Ogunléndé tí ó wà ní agbègbè Ewu-Irobo. Lára àwọn nǹkan tí wọ́n ṣe àgbékalẹ̀ fún wọn láti rí màálùú 2, 100 páálí Indomie, 20 kátọ́ọ̀nù ìgò òróró, àpò gààrí 2 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dafinonu tí olórí òṣìṣẹ́ Adélabú Bọ́jọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) sì wá ké sí àwọn aláṣẹ iléeṣẹ́ ológun kí wọ́n tẹ̀lé ìlànà ìjọba tiwantiwa lórí àwọn adarí agbègbè Okuama tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Ó ní kí wọ́n gbé wọn re ilé-ẹjọ́ bí wọ́n bá ní ìdáhùn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Dafinonu wá ṣèlérí wípé òun kò ní sinmi títí àwọn ará Okuama yóò fi padà bọ̀ sípò bíi tàtijọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọmọdé 3 tí ọjọ́ orí wọn kò tíì pé ọdún 15 ti ki akítí mọ́lẹ̀ láti máa dẹ́rìn pa àwọn olólùfẹ́ kókó inú ìwé ìròyìn ní ọjọ́ ìsinmi pẹ̀lú àràǹbarà eré apanilẹ́rìn lórí ìkànnì yìí àti Facebook ní déédéé agogo 12 ọ̀sán ọjọ́ ìsinmi. Orúkọ ẹgbẹ́ wọn ni SSS tí ó túmọ̀ sí Samson Sisters Kids. Àrídájú farahàn wípé ẹ̀bùn àmútọ̀runwá ni àwọn màjèṣín yìí fẹ́ máa lò fún ìgbáládùn àwọn olólùfẹ́ kókó inú ìwé ìròyìn àti gbogbo àgbáláyé ní èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì. Ẹ kú ojú lọ́nà. Ọkọ̀ akérò bọ̀gìnnì BRT tí èrò kún inú rẹ̀ ti dẹ̀gbẹ́ láàrin ààyè tí wọ́n pèsè sílẹ̀ fún wọn láti rìn BRT lane lójúnà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta nítòsí Ìyànà-Ìpájà. Ìjàmbá ọkọ̀ tí ó wáyé lówùúrọ̀ òní ọjọ́ Ẹtì ni ó ti yọrí sí ìfarapa ènìyàn 10. Àjọ alámòójútó ojú pópó ní ìpínlẹ̀ Èkó LASTMA ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wọn, bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé láàrin aago 8 kù ìṣẹ́jú 15 òwúrọ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé, ṣùgbọ́n wọn kò tíì ṣe àlàyé lórí ohun tí ó ṣe okùnfà ìjàmbá, bí wọ́n ti rọ àwọn awakọ̀ ojú pópó kí wọ́n máa ṣe sùúrù bí wọ́n bá ń gba ojú pópó. Bákan náà ni àjọ LASTMA ṣe ìròyìn wípé ọkọ̀ mìíràn ṣubú ní ibùdókọ̀ Durbar ní márosẹ̀ Èkó sí Badagry tí ó mú ojúnà dí pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.